Dear, ẹ tún ti ń pariwo. Pẹ̀lú ìwà Ọlọ́run tó ń gbénú mi, ó yẹ kí wọ́n kóńgó èpè fún ẹ pẹ̀lú tó ṣe yẹn ni. Gbogbo ẹ̀mí àìgbọ́rọ̀ sọ́kọ, ẹ̀mí tó ń ṣagídí sí ọkọ, ha! Which is eternal separation from God, death, spiritual death. These are just the 3 ways one can prepare. Life. And the word of the Lord are flawless, like silver refined. Refined. In a furnace of clay, purified 7 times. 7 times. 7 times. Ẹ jẹ́ ká gbàdúrà. My dear, I pray for her. Sorry, my dear. I pray for her. Daddy, Ejo. Excuse me, Mom, Ejo. Just 1 minute. You got to know we're not in jail. Let's wait for your mother. Madam, ẹ ṣe nǹkan tẹ́ ní láti ṣe now, for God's sake, eh? Ẹ ṣe nǹkan tẹ́ ní láti ṣe now. Ìṣẹ́jú mẹ́ta ló kù tí mo fún yín because I'm leaving very soon. Ṣé wàá máa delay at all time? Mo ní tẹ́ ń ṣe látàárọ̀.
Má wo fáìlì mi bẹ́ẹ̀, má wo fáìlì mi bẹ́ẹ̀. Ṣé o máa jẹ́ kí ẹ lè jọ ẹ? Ẹ ti jẹ́ kí n pẹ́ kúrò nílé láàárọ̀ ẹ̀. Mi ò ní lè gbé àwọn ọmọ lọ sí school. Kí ló máa wá ṣẹlẹ̀ báyìí? Ẹ gba change yìí. Ẹ gbé taxi láti bí kẹ́ kó àwọn ọmọ lọ sí school. Mi ò ní lè dé school wọn because of the hold up, so màá ní láti gba Wema road. I must get to the office early. Ẹ jọ̀ọ́. Bọ̀ èmi náà ń lọ sọ́fíìsì náà. Then báwo lè ṣe fẹ́ kí n kó gbogbo ẹrù pẹ̀lú àwọn ọmọ? I'm sorry. Clara, I disagree with you. Tó bá fi ọ̀fọ̀ nígbà tó kọ́kọ́ rà, kò ní bó láéláé. Ọmọlọ́lá, kí ni ò lè bó láyé tá a wà yìí? Kódà original gan bó, ká tó wá sọ ti fake tó ti pọ̀ gidi gan nísìn. Ọ̀rẹ́ mi, I have one at home and I've been using it for the past 3 years. Kókó ò ṣe. I hope you're talking about the blue one. Exactly. Èyí tí mo rà nígbà wedding ti lọ láyìn. Yes. Ẹ gbà mí. Ta ló ń tẹ̀? Mọ́mì Tọ́pẹ́, ẹ gbọ́ nǹkan. Ìyá dán wàká. Mọ́mì Tọ́pẹ́ ẹ pẹ̀lẹ́. Mrs. James ẹ pẹ̀lẹ́. Àbẹ́ ń bá mi rí. À ń kí yín ní ẹ pẹ̀lẹ́. Mọ́mì Tọ́pẹ́ ẹ pẹ̀lẹ́. Ṣé dádì Tọ́pẹ́ ni wọ́n jẹ́ kí ẹ sùn mọ́júmọ́? Serious ẹ̀yin méjèèjì. Ọ̀rẹ́ mi, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, thank God. Àti ẹ̀ ti rẹ́yìn businessman. Ìjọ wa kí ni báyìí? Níbo? But Jono, aláwọ̀ ètí ń pẹ́ jù. Ṣé ó dẹ̀ ní ọ̀rẹ́ wa lọ ra ta fún ìyàwó ẹ̀? Kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. Ní kíni? Wo ọ̀rẹ́ oníbọ̀. Tẹ̀yìn ká ṣe bínú, mo ní kí sáré ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ni. So it is true. I say, òótọ́ ni. Kí ni yẹn? Wo ọ̀rẹ́, ṣé ìwọ ni kitchen kan lónìí àbí? Okay. Apá mi jábọ́. As in, Kúnlé, ó disappoint me big time. Big time. Báwo ni wàá ṣe máa ṣiṣẹ́ obìnrin? Nǹkan tó yẹ kíyàwó ẹ̀ máa ṣe. Ojú tiẹ̀ ni. Jọ sọ fún mi, ṣé o mọ̀ ọkùnrin ni ẹ́? Ó wá kó ẹ̀fọ́ àti ata lọ́wọ́ bí obìnrin. What is wrong in this? Mo ní privilege láti ràn ìyàwó mi lọ́wọ́ and I did. Ó yẹ ká máa ràn ìyàwó wa lọ́wọ́ o. Tí àyè bá gbà mí, mo lè ra nǹkan dání fún látọjà. A lè jọ fọ aṣọ pọ̀. Kódà mo lè wẹ àwọn ọmọ. I can do anything to make her happy and comfortable. Ọ̀rẹ́ ẹ wo. Ṣé ìjọba ti forí bọ̀bọ̀ ìgbà? Ọ̀rọ̀ tọkọtaya ò ṣe é dá sí. Ẹ wo ẹja máa lọ. Just take me out of this. Ẹja máa lọ. Please let's go. Ẹ̀yin ní kò jókòó sí o. Kò kọ́ ẹ̀fọ́ àtàtà ẹ̀dá nílò lọ báyàwó ẹ̀ lé. Oh yeah. So you trace this one like this.
Tọ́pẹ́, lọ gbé assignment ẹ bá Daddy ẹ jẹ́ kí n attend sí àwọn àbúrò ẹ̀. Daddy, please come help me to do my assignment. Can't you say I'm busy? No, sir. All right, take it to your mother. Tó bá ti parí pẹ̀lú àwọn àbúrò ẹ̀ wọ́n bẹ̀ ṣe. But Daddy. Tọ́pẹ́. Sir? Tọ́pẹ́, come, máa bọ̀. Mo ti fẹ́ parí pẹ̀lú àwọn àbúrò ẹ̀. Morogo. Ah! Nǹkan tí mo gbé ní náà ti ń jó náà. Sweetie, darling, ìdùnnú mi, ayọ̀ mi, ayọ̀fẹ́ tèmi nìkan ṣoṣo, àdùnní mi ọ̀wọ́n, how far now? Sorry, ìpínlẹ̀. Dear Angel, please, I am tired. Ẹ má jẹ́ kó fà. In few hours time now, màá tún dìde fún iṣẹ́ àárọ̀. Please. I just go to me. I'm seriously tired. Okay. Mo gbọ́. Bó tilẹ̀ jẹ́ pé mi ò gbàdélẹ̀. What else do you want me to do? I want us to settle this matter as soon as possible. Which matter again? Good. I told you, I need another child. Mo fẹ́ ṣe bí daddy mi. She understand. Like father, like son. Daily. Jumoke. We have concluded on this matter before. Jẹ́ kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ láti tọ́jú àwọn tó wà nílẹ̀ yìí. Àti bí ọkùnrin àti bí obìnrin. Kí ló tún kù tá à ń wá? See, it's not all about the sex of the children. It is about the number. I want to be recognized. Mo fẹ́ kí wọ́n fi mí yangàn láwùjọ. Mo fẹ́ kán máa pè mí ní bàbá ọlọ́mọ yọ̀yọ̀. I want to have children virtually in all fields, like doctor, engineer, senator, governor, president, and the likes. Now I understand you very well. That's my darling. Now, let's get the ball rolling. From the way you talk, I begin to doubt if you really love me. Your statement is all about I want that. I want to. I need this. For Christ's sake. What about me? Do you care about these children? I am not a baby machine. I am your wife, for Christ's sake. Excuse me. Dear, mo fẹ́ sáré dé ọjà, mo fẹ́ get àwọn nǹkan tá máa lò for the weekend. All right. My dear, ẹ jẹ́ kí n gbé mọ́tò sódà tó máa lè yá mi. Mi ò rò pé èèyàn máa lè possible. Òní ni Mark máa dé láti Dubai. Ó dẹ̀ ti pè mí pé kí n wá pick ní airport. For mi ò ní pẹ́, nǹkan kékeré náà mo fẹ́ lọ rà. Just little things, I will be back very soon. I won't stay long. Jọ̀ọ́ má jẹ́ kí n risk ẹ̀. Mark ò ní pẹ́ pè mí nsìn. Oh, that's good. Ẹ gbà. Ẹ fi take cab. Thank you. All right. I'm saying love. Excuse me then. Àwọn ọmọ ńgọ́. They are staying with you now. That's not possible. Mo ṣá ṣàlàyé fún ẹ pé mo ń jáde láìpẹ́. Àbí ṣé Greek ni mo fi sọ̀rọ̀ látàárọ̀? Bó ṣe wá expect pé kí n kó wọn lọ sọ́jà ni. Mo ti ṣàlàyé fún yín pé mi ò ní pẹ́. Mi ò ní pẹ́ náà. But you can always find alternative. Alternative wo ẹ sọ fún wa o. Ẹ jọ̀ọ́.
Yeah, don't you know? Hey, you are doing again? Yes. Ha. Good afternoon, darling. How are you? Sweet boy. How are you? Kí ni conclusion wa báyìí? Nǹkan tó bá fẹ́ ká ṣe náà la máa ṣe. In that case, let me make a call. Ọ̀rẹ́ ìjọba mi dá ẹ nọ́mbà mi. Kí ló ṣẹlẹ̀? I can't see my phone. All right. Orin ṣe office silence ni. Mi ò rò bẹ́ẹ̀. Let me check my car. All right. I think I left it at home. All right. Then, gba phone mi. Call your wife to confirm. You sure ọ̀rẹ́? Bí fóònù ẹ bá wà nílé, then wàá sáré lọ mú wá nìyẹn. Mi ò rò bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé lé ni mo gbàgbé ẹ̀sìn, màá sọ fún ìyàwó mi kó wá mo bá mi ní ọ́fíìsì. Ọ̀rẹ́ iṣẹ́ pọ̀ fún mi lọ́fíìsì. Kíyàwó ẹ mú wá sọ́fíìsì wa. Yes, iṣẹ́ pọ̀ fún mi. Look at my table now. O ní public holiday mo tún wà lọ́fíìsì. Àjọ yín business man báyìí. Ọ̀nà dé tí o lè gbé kọ́ nìyẹn. What's wrong with this woman? Ìmọ̀ tó máa ṣàwọn obìnrin, ẹ máa kò wọ́n wò ní gbé kọ́. Ó mú fóònù ẹ wá láti ilé àbí? Yes, now. See, I have a lot of work to do. She's not picking. My baby. Yes. You want it to. You eat your food. You will be looking, eh? Take it. Welcome, Daddy. Dear, she go see you. Ari. Níbo ló fi fóònù rẹ sí? My phone. Let me check it. Mi tẹ̀ wá mọ tí mo fi fóònù yẹn gan sí. Sorry. Jọ, kíní wọ́n ń pè ní handset. Kì í ṣe kitchen set tàbí dining set. Kí ló máa ń ṣe ẹ́ náà? Tó bá ṣe é ṣe mo lè gbàgbé ẹ̀sìn gbogbo ọbẹ̀ kitchen. I've been trying to call you since morning for Christ's sake. Excuse me, I'm still talking. Kí ló tó máa ń ṣe bẹ́ẹ̀ ni tó lu kó báyìí? Ẹ má bínú, iṣẹ́ náà ṣáà ni mo ń ṣe. Iṣẹ́ wo ló ń ṣe? That's why you can't pick your call.
Dear, ẹ wo mi ò láì bẹ́ ṣe sọ̀rọ̀ sí mi lọ́sàn-án gbà tẹ wálé wá mú fóònù mi. Báwo lẹ ṣe máa sọ̀rọ̀ sí mi lẹ́ máa sọ fún mi pé mo luko torí pé mi ò ráyè pick call ni. Iṣẹ́ náà ṣáà ni mò ń ṣe. I've been busy all day. Ẹ wá ń sọ̀rọ̀ sí mi pé èmi luko. Don't try that to correct any woman. At least to always pick your phone when you have a call. At least everybody in a shani musaka kiri. Elibasha shemari ute fera unje te sisili. Ona lansaka. Should that be your reply? Ṣé nǹkan tó yẹ kẹ́ fi dá mi lóhùn ni? Ẹ jọ̀ọ́, báwo ló ṣe yẹ kí n reply o? Jẹ́ ẹ wò, màá need house help nínú ilé yìí. I need someone to help me because of my job and the children. I think we have discussed this matter before. See, I've told you, I don't want any house help in my house. Not even any relatives. Sorry, I'm ready to write any machine for it. To buy my money, share what faster for it. You can't even say, but on the issue of house help, job by me. Ever me fọ aṣọ wọn. Ṣé bí mo béèrè lọ́wọ́ yín kí n tó bẹ̀rẹ̀ sí ní fọ aṣọ? Mo ń spin aṣọ tó kù lọ́wọ́ nísìn. Ìfẹ́ mo ti dá omi ọṣẹ tí mo fi fọ aṣọ gan nù. Mo ṣe dictate pé ọmọ aṣọ ìdọ̀tí. Okay, I'll put them in the washing machine, but you have to help me bring a bag with bucket to one there. Oh, bá ní kí n fi kan wá fọ fúnra mi. I didn't mean that now. I have to spread all these clothes. Then after that, I will still iron some clothes. I just want you to help me. Jọba mi fọ aṣọ nítorí Ọlọ́run. That's all I ask for. O ní mo fẹ́ bọ̀ jáde ìrọ̀lẹ́ yìí. Ọlọ́run ṣáà mo fi bẹ̀ ẹ́. I'm coming. Let me finish what I'm doing. You want more? I'm coming. Sha, wait, you can say I'm doing something. Mommy, I want more. I said I'm coming. Ọmọ Sha, o Sha, they say you gbádùn, tí o bá ta ìlú. Sha, let's go, Joe. So, guy, kí ló ṣẹlẹ̀? Nothing. I just need a better environment. Better environment? Yeah. Kò sí better environment kankan bí ilé ẹ̀. Ìyàwó mi máa misbehave.
sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń ṣe nǹkan tí mi ò fẹ́. Better put, kì í behave bí ti tiẹ̀. Exactly. O ti get ẹ̀. Kò kì í ṣe nǹkan tí mo fẹ́. Ọ̀gbẹ́ni, bí gbogbo ènìyàn bá ní láti máa hùwà bí ti tiẹ̀, then ilé ayé yìí kò ní ṣe gbé. Jọ, ṣé òun fi mí ṣe ẹ̀yẹ ni àbò ń bú mi? Actually, how do you picture the woman you want? Tell me. Fine. I want a wife who cares for me, gives me everything that I need, anything, anytime. Ìyàwó tó jáfáfá. Mi ò like obìnrin tó bá lọ́ra. Mo fẹ́ obìnrin tó bá gbé. Wow. Sweet mama. Rasa. My love. Ṣàlàfíà ni dáàdì sọ pé. Ẹ kọ ọjọ́ mẹ́ta. Ṣàlàfíà ni. Ogun lè ń kọ́. Thank you. Sorry ọ̀rẹ́. Mo ní láti ṣe one or two things ní kitchen pẹ̀lú love me. By the way, have some fruits. Let's continue our discussion. Kí ló ṣẹlẹ̀? Kò yé mi. Kí ni ò yé ń bẹ̀? It's so simple. Báwo ló ṣe fẹ́ káwọn èèyàn bẹ ẹgbẹ́rú ẹ̀? Ìwọ ló máa determine yẹn ọ̀rẹ́. Now see, this is your wife. You can make her or design her to be the best. You can make her great. How? Ó ní agbára láti sọ di obìnrin tó ní ìjìnlẹ̀ ní gbogbo àgbáyé. She can be the Miss World. Stop thinking about yourself alone, ọ̀rẹ́. Ìwà ìmọ̀tara ẹni nìkan nìyẹn kò ń jẹ́ kí ìdílé jẹ́ ìdílé aláyọ̀. Ó ní láti máa rò ní gbogbo ìgbà. Ọ̀nà bí wàá ṣe jẹ́ olùrànlọ́wọ́ fún ìyàwó ẹ̀. Bí wàá ṣe fà á lọ́wọ́ sókè. Bí wàá ṣe mú inú ẹ̀ dùn. Tí wàá fẹ́ gbádùn ìdílé ẹ̀. Ó ní láti ṣe àwọn nǹkan wọ̀nyí. Bí kíni? Always introduce her with a compliment. Fi ìyàwó rẹ̀ yangàn ní gbogbo ibikíbi tí o bá lọ. O lè lo àwọn ọ̀rọ̀ bíi. Ìyàwó mi nìyí. My better half. Orí kí n lẹ́wà bí. Kò sí ohun tó burú láti fi bí ìyàwó rẹ̀ ṣe jẹ́ sí ẹ̀hàn ní gbangba. Eléyìí tún máa fi dí ìfẹ́ tó ní sí i múlẹ̀. Embrace her when you see her. Make a point of showing you miss her. Jẹ́ kí o mọ̀ wípé o nílò òun ní gbogbo ìgbà. Máa béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀nà tí o lè fi ràn lọ́wọ́ lọ́pọ̀ ìgbà. Asking her how you can be of help should be a daily practice, ọ̀rẹ́. Yára láti dáríjì ìyàwó rẹ̀. Rántí pé ìwọ náà kì í ṣe Mr. Perfect o. Ohun tí mò ń sọ ni wípé ó ṣeé ṣe kí ìwọ náà ṣàṣìṣe nígbà mìíràn. Get ẹ kọ́ láti dáríjì ara yín. To get fàyè sílẹ̀ láti gbọ́ tiẹ̀. She needs to know that her opinion counts even in your marriage. Love to listen to her, my friend. O lè send text messages síyàwó ẹ̀. I mean love text messages. O lè kọ sínú àwọn nǹkan tí o fẹ́ràn nípa ẹ̀. O eléyìí kìí ṣe eré ọmọdé o.
o lè di ọwọ́ rẹ̀ mú lọ́pọ̀ ìgbà kò sí kankan tó bad tó bá yára láti ṣílẹ̀kùn mọ́tò fún ìyàwó ẹ̀ yára láti jáde tàbí láti wọlé àmì nígbà mìíràn ẹ gbéra yín jáde láti ra nǹkan fún you know make her feel important iná tí bẹ́ẹ̀ ṣe nígbà tẹ́ ń fẹ́ra yín sọ́nà náà nígbà yẹn by doing this you find happiness in your home. My heart is sorry. Thank you very much. Thank you so much.